ha mo kí gbogbo ojú tó ń wò mí o ní agbára Ọlọ́run a ò ní kó sọ́wọ́ o. Ìròyìn tẹ́ wà lọ́wọ́ báyìí wípé ìyá ọlọ́ṣun tó fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe ní Kwara State Ìlọrin tí àwọn àáfàá tí wọ́n takò pé kò gbọ́dọ̀ ṣe ọdún òrìṣà tí ìyá náà tí ó sì ṣe àṣemáṣe tí wọ́n ní ó purọ́ mọ́ àwọn ó bà wọ́n ní orúkọ jẹ́. Ìròyìn tẹ́ wà lọ́wọ́ báyìí pé ìyá náà ti gba ẹ̀sìn Islam. Alhamdulillah, oríire ni ó yẹ kó jẹ́ fún àwa mùsùlùmí. Ó yẹ ká gbádùn ká máa jó ká máa yọ̀ ni, àmọ́ ìkọ̀kan wà ń bẹ́ẹ̀. Ẹ̀yin àfáà yẹ ká bára wa sòótọ́ ọ̀rọ̀, ẹ ṣe dáadáa o. Tó bá jẹ́ pé ẹ fi béèlì ìyá ọlọ́ṣun, tó bá jẹ́ pé ẹ fi swap pé tí kò bá ti gbẹ̀sìn Islam ẹ ní fi sílẹ̀, tó bá jẹ́ torí kó lè gba Islam lẹ ṣe fi sílẹ̀, tí ẹ lo ìfẹ́ láàrin ẹ̀ tí kò gba Islam yẹn tinútinú, tó jẹ́ pé ó gba Islam yẹn nítorí kíyà máa jẹ́ òun ni, kò tí ì di mùsùlùmí o, kò ì di mùsùlùmí o. Bí ìyá ọlọ́ṣun yẹn ṣe wá gba Islam, ká ní pé ìwà ẹ̀yin àáfàá lẹ fi entice ẹ̀ tó fi gba Islam ni, ó dá mi lójú pé thousands of people oníṣẹ̀ṣe ló máa tẹ̀lé ìyá yẹn gba Islam, kò ní jóun nìkan ló máa gba Islam. Oríṣiríṣi nǹkan náà ni àwọn èèyàn ń sọ nípa Islam tí ìyá ọlọ́ṣun tí ẹ sọ pé ìyá ọlọ́ṣun gbà yìí, torí ẹ̀yin lẹ́nu gba Islam ẹ̀ ń fi kálímọ̀ síyàn lẹ̀ ló yẹ kó dunnú gba kálímọ̀ ni. Ìyá yìí wá ń sun ẹkún. Ṣọ́ndà dùrẹ́s ló ti ń gba Islam ni, ṣẹ́sìn tipátipá lẹ́sìn Islam. Kò sẹ́ni tọ́lọ́run ò lè pè sẹ́sìn Islam. Èmi tí mò ń sọ̀rọ̀ I am a Muslim, oríire ló dẹ̀jẹ̀ fáwa Muslim. Àmọ́ ọ̀nà tẹ́yìn àfáàyè tẹ́yìn gbé Islam gbà tó bá jẹ́ pé tipátipá lẹ fi mú ìyá ọlọ́ṣun, Islam máa joro, torí bí rọ́bà lọ lógún ọdún ìjọ kan ṣoṣo báyìí òtítọ́ máa bá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ti wẹ̀ sínú Islam, àwọn dàlẹ́nì ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ti fi kálímọ̀sì lẹ́nu, àtẹni tó jẹ́ Muslim tẹ́lẹ̀ tó kúrò nínú Islam, tẹ́ ṣáfi gbogbo ọ̀nà tẹ́ fi convince tó fi gba Islam yẹn padà, tọ́lọ́run ò tí ì pè padà. Àwọn dànù Islam lénìí, àwọn dànù Islam lénìí. Ìyá ọlọ́ṣun ó ń ṣiṣẹ́ ìgbẹ̀bí bẹ́ẹ̀ ni àbíbẹ́kọ̀, tí ìyá iṣẹ́ ìgbẹ̀bí ẹni tó dẹ̀ ní iṣẹ́ ìgbẹ̀bí dẹ́nu yìí iṣẹ́ jáwéjágbò ni. Tí ìyá ìbó ṣe wá gba Islam yìí tó bá wá ń jẹ́wéjégbò ẹ̀ tó fi ń ṣe ìgbẹ̀bí, ṣẹ́ẹ̀nì pè fún lára àmù, ṣẹ́ẹ̀nì sọ pé bídíà ni. Ìgbà wo wá ní ẹ̀wà ní fi òfin líle, ìgbà wo lẹ̀ ní fi lé padà kúrò nínú Islam? Ìgbà wo lẹ̀ ní fi lé padà kúrò nínú Islam? Ọ̀rọ̀ yóò le. Àwọn èèyàn àwọn tí wọ́n ń ṣe, kódà kì í ṣe gbogbo Muslim ló gbà wípé ìyá ìgbà Islam tinútinú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọ́n rí nírí pé ìyá ọlọ́ṣun gba Islam nítorí under duress ni. wàhálà ohun tó pamọ́ ohun tó ṣókùnkùn sẹ́dà kedere ni ní iwájú Ọlọ́run. Ó wà láàrin yín, ó wà láàrin ìyá ọlọ́ṣun. Ohun tó dáa jù, I am a Muslim, dúdùn ní fẹ́mi, ìdùnnú mi ni pé ìyá ọlọ́ṣun gba Islam, bọ̀ ṣé ìyá ọlọ́ṣun gba Islam mú tinútinú? Ẹ̀gbọ́n tálùkùnrin sọ ni, let there be no compulsory in religion, there is no any single soul that we believe except by the permission of Almighty Allah. So títa ni Ọlọ́run náà bá gba Islam, tó bá lóun gba Islam nísìnyí ẹ máa fi sílẹ̀. Ẹ̀yin àfáà, ìwà yín ló ń léèyàn kúrò nínú Islam. Ẹ̀sìn tó dà lẹ̀sìn Islam, torí àwa àti lágbọ̀ọ́yé Islam làwa ti dúró. Káláwa náà ká ní wàásí yín la tẹ̀lé láti gba Islam ni a ti máa sá padà. Fúnra Ọlọ́run ló jẹ́ káwa remain a Muslim. Ẹ yẹ ká gbọ́n kan tí ọba Solomon sọ. What a shameful people. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ òtítọ́, mo bẹ̀ yín torí Ọlọ́run ni ẹ share live yìí, torí mo mọ̀ wípé tí àwọn tó yẹ kó gbọ́ tán bá gbọ́ wọn máa ṣiṣẹ́ lé ọ̀rọ̀ mi. Ta ni Ọlọ́run máa jáde láìpẹ́?
kò ní pẹ́ mọ́ ẹ ṣáà ṣe sùúrù. ṣùgbọ́n ẹ̀yin tẹ́ pera yín lálágbára lénìí nothing go for life o. wọ́n ní àṣejù ní bàbá àṣetẹ́ o, kò sí àṣegbé láyé àṣepamọ́ ló wà o. tó bá ní agbára láti fìyà jẹ ènìyàn o ò ní agbára lọ́jọ́ àtúbọ̀tán o. ṣé ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ̀rẹ́ ní advice yẹn ni ẹ̀yin mùsùlùmí òdodo tí ẹ fẹ́ òtítọ́ ṣé ẹ ò advice àwọn people yìí ni ṣé ẹ rò pé nǹkan tí ẹ ń ṣe yìí ó lè jẹ́ kí ẹ̀sìn yẹn kó grow sí ni ó máa dá padà sẹ́yìn ni. Thousands of all Nigerians know that you by force the woman to do the religion. What a life. This is life. Gbogbo àgbáyé mọ̀ wípé ẹ by force ẹni náà àwọn èèyàn kì í sakúrì. This is not how to preach for people. Ẹ̀dẹ̀ tó ní gọ́ọ̀tì àyà tó kò yín ẹ tún gbé wá sórí live wípé àmúdìlé láàyè o ìyá ọ̀sùn dídí mùsùlùmí o. What a shameful people. Is that happiness? That you are oppressing people to put the people in your religion? Are you a cultist? Ẹgbẹ́ òkùnkùn ni mo rí wípé èèyàn máa ń fi tipátipá ṣe. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin nìkan ni. You need to go and be careful, man. Kò sí ẹ̀dá tó wà láyé tọ́lọ́run lè dá sẹ̀ríà fún láàrin ìṣẹ́jú méjì. Mi ò fẹ́ mọ bó ṣe jẹ́. Orúkọ tó bá wù ní kó pera. Rank tó bá wù ní kó jẹ́ láyé. Kò sí ẹ̀dá kan tó wà láyé tọ́lọ́run lè dí pẹ̀lú within a seconds. Who are you people? Àánú màmá yẹn dẹ̀ ṣe mí. Ọ̀rọ̀ màmá yẹn gba méjì lójú mi, kí ló dé? Gbogbo ẹ̀yin alágbára tẹ́ wà nílùú ọ̀rọ̀ náà mo ti jù fún yín yẹn. Tó bá wù yín kẹ́ ṣiṣẹ́ le, tó bá wù yín kẹ́ jẹ́ kí ìyà yẹn kó jẹ arábìnrin yẹn gbé. Gbogbo ìwọ tó ní agbára tó ní ipò tí ìyà ń jẹ ènìyàn lẹ́gbẹ̀ẹ́ tó dẹ̀ ní agbára láti rà lọ́wọ́ tí ò rà lọ́wọ́, ẹ máa wo ìgbẹ̀yìn gbogbo yín. I will play the video again fún àǹfààní ẹ̀ tẹ́ ẹ̀sẹ̀ wọlé. Ṣé gbogbo yín lè ti gbọ́ kọ́tọ́ ọba Solomoni sọ báyìí? Ó ní ṣé Islam ṣó jẹ́ ẹgbẹ́ awo ni? Ṣé ẹgbẹ́ awo lẹgbẹ́ Islam ni? Islam ń ṣe ẹgbẹ́ awo náà. Èèyàn ní ìṣù pẹ̀lú yín. Ẹ sáré mú ihun táwọn èèyàn sọ nìyẹn. Èèyàn àbí náà àbí ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì jọra wọn. Ìyá Ọlọ́ṣun èmi kọ́ máa advice yín tẹ́ ẹ bá rí ẹgbà Islam tinútinú ni o. Ẹ̀sìn Islam ò ń ṣe ẹ̀sìn téèyàn ṣe tó wo tí màá tún ṣe náà ọgbà ẹ̀wọ̀n ni máa kú wà jẹ́ kí n gbà. Ẹ ì tí ìdí mùsùlùmí tó bá jẹ́ pé oníwẹ̀ ni o. Ìdí mùsùlùmí tó bá jẹ́ pé oníwẹ̀ ni o. Àáfà kan ti jáde tó ti sọ pé 95% àwọn muslim tí wọ́n kú ní South West yìí ní ilẹ̀ Yorùbá yìí ó ní kèfèrí ni wọ́n ṣe mùsùlùmí. tó ní àmọ́ ya fáta àti sínú ọrùn kó jẹ́ pé kèfèrí ń dárò pé mùsùlùmí ni gbogbo mùsùlùmí tẹ̀ sílẹ̀ Yorùbá 95% wọn kèfèrí ni wọ́n bí wọ́n. ṣéyàn máa gbọ́wọ́ eléyìí ṣẹ́sìn yẹn dẹ̀ máa mùyàn ṣe ṣéyàn máa gbọ́ irú eléyìí ẹ̀sìn yẹn dẹ̀ máa mùyàn ṣe látàrí kí ni torí mojégbò Ògún ló máa pa ẹni tó bá ní má jèrèjégbò Ògún ló máa pa ẹni tó ní má jèrèjégbò Ògún ló máa pa. níwọ̀n ìgbà tí mi ò bá ti ṣẹbọ ṣé mo ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ni ìgbà tí mi bá ti ṣẹbọ ẹ̀yin èèyàn ẹ rántí pé you have your life to live ẹ̀yin lẹni ilé ayé yín ẹ ló ilé ayé yín tó bá ṣe tẹ́ yín lọ́rùn ìwà lọ́lọ́run fẹ́ wò kò kì í ṣẹ̀sìn o ìwà ni Ọlọ́run fẹ́ wò kò kì í ṣẹ̀sìn kò sì tipátipá nínú ẹ̀sìn Islam ẹ̀sìn tó dáa lẹ̀sìn Islam ò dẹ̀ ṣe ẹ̀sìn tipátipá kì í ṣe ẹ̀sìn tipátipá o ẹ̀yin àfàlẹ̀ mú àwọn kankan ní tipátipá òpó márùn ló jẹ́ ẹ̀sìn Islam mú gbogbo tó dẹ́kù lẹ́yìn òpó márùn yẹn ìwé èèyàn ni ibi tẹ́mi kù sí ìwọ lè má kù síbẹ̀ ìwọ náà kù síbòmí gbogbo wa la kù síbì kan ẹ yẹ ká wo ìyá Ọlọ́ṣun nígbà tó ń fi kálímọ̀ sí ìyá Ọlọ́ṣun lẹ́nu gbà sí ayé gba kálímọ̀ tomijé nìyá yẹn fi gba kálímọ̀ tó bá jẹ́ pé ìyá yìí gbà
tinútinú pé ó tinú ẹ̀ jáde ó tọkùn ẹ̀ jáde ló fi gbà pọ́lọ́n ló pè sí Islam yẹn oríire ni fẹ́yìn àfa o fẹ́yìn àfa tẹ̀lé kálímọ̀sì lẹ́nu congratulation mo congratulate yín o àmọ́ tó bá jẹ́ já sí wípé under duress threatening nìyá ìfigba Islam tó bá jẹ́ pé ẹ̀dẹ́rùbà ló fi gba Islam ẹ jẹ́ ká máa wò ó ohun tó pọ̀lọpọ̀ ń sọ nìyẹn ohun tó pọ̀lọpọ̀ kódà Muslim gan sọ wípé ẹ jẹ́ ká máa wò pé ìyá yìí ò lè lójú ẹ má jẹ́ kí n sọ ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́ ẹ jẹ́ ká wo bí ìyá ọlọ́ṣun bó ṣe fi kálímọ̀ lẹ́nu nígbà tó gba kálímọ̀ ẹ jẹ́ ká wò. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Kálímọ̀ ìyá ọlọ́ṣun náà ni ẹ ti wò yẹn gbà tán fi kálímọ̀ sí ọlọ́ṣun lẹ́nu ẹ rí i pé wọ́n sun ẹkún àáfàá kan náà ọdẹ sọ̀rọ̀ nígbà tí ọlọ́ṣun ń gba Islam wọ́n dẹ̀ sọ̀rọ̀ ẹ yẹ ká gbọ́ nǹkan tí àáfàá náà tí wọ́n sọ èmi ò mọ orúkọ àáfàá yẹn o bí ìmọ̀ àáfàá yẹn rí o ẹ yẹ ká gbọ́ ohun tá àáfàá yẹn sọ ẹ yẹ ká gbọ́ ohun tó sọ àáfàá ni ẹ yẹ ká gbọ́ ohun tó sọ. wọ́n fẹ́ bímọ ọ̀tọ̀ ní o èyí ò yàtọ̀ ṣùgbọ́n gbogbo ọ̀rẹ́ tẹ bá wà jẹ́ kí wọ́n bọ̀ pàtó lórí o. nínú yàrá jọ ọba tẹ̀ ọba tẹ̀sùbà gbogbo tó bá ń ṣe lọ́wọ́ tásìkò ló bá dé kára yóò gbàgbá ìyá ò ní dá yẹn lóhùn mọ́ o àsìkò ló ti tó o kódà bẹ́ẹ̀ bá pè ọlọ́run nígbà náà yóò dáhùn bẹ́ẹ̀ pé yóò dáhùn. ibi tẹ́ pè sí yóò dáhùn ibi tẹ́ pè sí yóò dáhùn tẹ́ ẹ bá rò pé dáhùn yìí èso ní dáhùn kì í sọ lọ́wọ́ o tẹ́ bí a bá ti sọra rẹ̀ lẹ̀ fọ́ lọ́wọ́ ẹ jìnnà sí gbogbo àwọn àkóbá lélẹ́yìí níjọ́ tá a lòdò ó sì bẹ́ẹ̀ ẹjọ́ tá a lọ àgọ́ ọlọ́pàá ò sí bẹ́ẹ̀ ọba lóhùn yóò sí bẹ́ẹ̀ ẹjọ́ tá a lọ àgọ́ ọlọ́pàá láti pàdé òun ló tún àfọwọ́ sí ìwé pé ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin yín mùsùlùmí àti ẹ̀yin tẹ́lẹ̀ ti bára yín jà ẹ lọ kóòtù òun ló tún wá. ṣẹ́gbọ́n tá a fà yẹn sọ báyìí ó ní a ò ní kẹ́ ẹ má ṣègbẹ̀bí yín mọ́ ẹ má ṣègbẹ̀bí bọ̀ tó bá tásìkò òun kẹ́ lọ kírun bí Islam ṣe sọ fún wa náà nìyẹn ká máa kírun tó bá ti tásìkò òun ká kírun iná slata cannot alẹ́ mọ̀ ní kìtàbà mọ̀kútà. àmọ́ ṣé tí ẹni tó ń ṣiṣẹ́ ìgbẹ̀bí oúnjẹ ọ̀nà ewé àti egbò ló fi ń ṣègbẹ̀bí ẹ o ṣé tó bá wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbẹ̀bí ẹ iṣẹ́ ìní padà sọ fún un pé àrámù ni ṣé ìní sọ fún un pé àrámù ni ibi tó kù sí rèé o ṣé ìní padà sọ fún un pé àrámù ni ṣé ìsìláàmù tí yọ ọlọ́ṣun gbà ṣó tinú ẹ̀ jáde ṣó tinú ẹ̀ wà ṣó àdádálẹ̀ kọ́lẹ́sì ìsìláàmù ọ̀dọ̀ Allah ló mà ti wá o Muhammadu la fẹ̀sìn rán o ẹ̀sìn ọlá tálà yọnu sí wàhálà ìlà ẹ̀sìn Islam kì í ṣẹgbẹ́ òkùnkùn tó fi tipátipá múyàn wọ o ẹ má fi tipátipá múyàn wọnú Islam ẹni tẹ́ fi tipátipá mú wọnú Islam á fi tipátipá jáde ni bẹ́ẹ̀ ni ká ní tipátipá lọ́ fi mú àwa ìwọnú Islam àti máa fi Islam lẹ̀ tó rẹ̀yìn àfàyẹ̀ ẹ̀ níyàn lára bẹ́ẹ̀ ni ẹ níyàn lára ẹ wá bá ẹ̀sìn Islam débi wípé ẹni tó bá belong sí bóyá bí kọ̀dìríyà ó fẹ́ lè má lè lọ sí nasfati mọ́ nasfati lè fẹ́ má lè lọ sí gari Islam mọ́ gari Islam lè má fẹ́ lọ sí àwárí Islam mọ́ the pride of Islam tó jẹ́ sí pé gbogbo Muslim all over the world yálà ó jẹ́ nasfat ó jẹ́ kọ̀dìríyà ó jẹ́ tìjàníà ó jẹ́ sufi ó jẹ́ tìjàníà gbogbo wa àájọ kírun papọ̀ lójú kan náà ẹ̀yin àfáà ilẹ̀ ń discriminate lẹ́rù pé sufi oníbídíà ni wọ́n oníkiní kan oníbídíà ni wọ́n kiní kan oníbídíà ni wọ́n igbá kan oníbídíà ni wọ́n ṣé ẹ ti gbàgbé ohun tọ́lọ́run sọ lórí bídíà ni ṣé ẹ ti gbàgbé ohun tọ́lọ́run sọ lórí ṣé ẹ ti ro gbogbo eléyìí ṣé ẹ ti ro bídíà mọ́ kẹ́ tó fi kálímọ̀ sí ọlọ́ṣun lẹ́nu ṣé ẹ ti ro gbogbo ẹ̀ tó bá jẹ́ pé ẹ fi tipátipá mú ọlọ́ṣun gba ìsìláàmù ni àmọ́ tó bá jẹ́ pé nítòótọ́ tilẹ̀ ń tọ́lọ́hun
tinútinú ìyọlọ́ṣun ló ti wá láti gba Islam. Báríkà rẹ báríkà rẹ báríkà rẹ òwe báríkà rẹ ìyá ọlọ. Mo volunteer ara mi láti kọ́ ìyọlọ́ṣun kéwú tó bá fẹ́ kéwú. Mo volunteer ara mi láti kọ́ ìyọlọ́ṣun kéwú tó bá fẹ́. Mo volunteer ara mi. Tí Islam bá ń ìyọlọ́ṣun ṣe tinútinú, ìsìlámù yìí dùn ẹ bá jẹ́ kájọ ṣe. Ẹ má ro tàwọn àfá oníyìn bó ṣe lè wọ́wọ́ náà bó ṣe lè wọ́. Islam ẹ̀sìn tó dùn ẹ̀sìn tó dálẹ̀ sí Islam o. Wàláìlẹ̀ azim. Àmọ́ àwọn ò sọpọ́ọ̀tì alákatakítí, àwọn ò sọpọ́ọ̀tì oníbòṣe yìí ọwọ́ náà bó ṣe yìí. We don't support it o. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.